Yes, class mi tán síbẹ̀. Ó yé mi jù bẹ́ẹ̀ lọ. Ìwà máa wá lówó. Ó fẹ́ mi jẹ́ rituals. Láre ò dẹ̀ ní sùúrù. Fèyíkẹ́mi bọ́ọ̀lẹ̀, Fèyíkẹ́mi bọ́ọ̀lẹ̀. Èmi ni mo ní mọ́tò. Fèyíkẹ́mi bọ́ọ̀lẹ̀ ground. Tí a láti ṣí orí ẹ̀ pé ṣí. Àbájọ. Ó fẹ́ lo èmi. Ṣé torí ìrègùn ni ìwọ ṣe máa ń ṣoré ń tiẹ̀ ni? No, kì í ṣe nítorí ìrègùn àmọ́ kò sí anybody tó ń ṣoore láyé tí ò kì í ṣe nítorí nǹkan kan. Ó máa ní purpose tó fi ṣoore o. Ṣé ti ẹ̀ ń sìn mí ò ṣe nítorí ìrègùn bọ̀ mo kàn wò pé pátá bó ṣe dèrò kórí ó lọ school náà wá ṣáà sọ pé thank you fún àwọn nǹkan tí èèyàn ṣe fún ẹ̀yẹn ni mò ń try láti sọ. Okay, má bínú. Bó ṣe rí right now mi ò tiẹ̀ ní time láti sọ̀rọ̀ mi ò lè rojọ́ kankan rárá. I have a lot on my mind, okay? So má bínú jọ torí Ọlọ́run wá excuse me. Yes, that's good. Ṣó tiẹ̀ rí ọ̀rọ̀ tí mo á sọ gangan náà lórí ọ̀rọ̀ pé o ò dúpẹ́ àbí o dúpẹ́. Excuse me. I'm confused. One day now. Buluwalo. Kò lè mú bá ẹ sọ nǹkan tó ń dùn mí lọ́kàn. Nǹkan tó ń dùn mí mò ń bẹ ẹ sọ látàárọ̀, ó kàn mu sìgá, ó mu sìgá. Ó ò dá mi lóhùn, ó tún wá ń fi mí rẹ́rìn. Ṣé ẹ̀rín lọ́rọ̀ mi kàn ni? Sori, mi ò mọ bó ṣe ń rò. Tí ó bá jẹ́ pé ọlá ìfẹ́ tí mo ní sí ẹni máa ti máa rò pé bí nǹkan míì ò ní ò bá wá síbi tó kàn fi yẹn parọ́. Everybody ló mọ̀ náà. Tí ó bá tiẹ̀ ṣẹlẹ̀ sí ẹrí tàbí kò ṣẹlẹ̀ sí mi rí, à ń fetí gbọ́ adé ń wo fíìmù táwọn èèyàn ṣe. Kò sẹ́ni tó ń báyàn gbẹ́ bọ́ tàbí tó ń jáde nítorí ẹnì kejì lóru tí ò kì í sí repercussion kan tó ń ṣẹlẹ̀ sí wọn tí ò kì í sí nǹkan bí kan. Ẹ̀rọ ẹbọ ló sọ yìí ó possible sí kí wọ́n ti sọ fún ẹ ní kọ̀rọ̀ ìpẹ́ tó bá bẹ gbé bọ yẹn nǹkan kan máa ṣe ẹni yẹn tí wọ́n fúnra rẹ̀ ò fẹ́ sọ fún mi ṣé o fẹ́ kí n kú dànù ni. There's nothing like that. Bàbá yẹn ti sọ pé kò sí nǹkan tó máa ṣe ẹni tó bá gbé. Kò sure. Really, there's nothing. Kò sí nǹkan kan tó máa ṣe ẹ. Wo kí nǹkan kan tiẹ̀ wà ń bẹ̀ gan-an torí interest tí mo ní sí ẹ àti bí mo ṣe ń fèrè nípa ẹ òun mo ṣetán láti bẹ̀ ṣe ọjọ́ òwò gangan ni wọ́n wá sọ pé ẹni tó bá fẹ́ bẹ́ẹ̀ gbé kinní yẹn lè bẹ́ẹ̀ gbé. Alẹ́ ọ̀la ni last day. So it has to be between now and tomorrow. Alẹ́ ọ̀la Ọ̀la Kúnlé ọ̀la. Màá gbìyànjú agbára mi. Kúnlé, thank you very much. Thank you very much. I really appreciate it. Thank you. I really appreciate it. Thank you very much. I'm grateful.
pè é láàárọ̀ ọ̀la so that a lè mọ̀ ní tí màá ti máa bẹ̀rẹ̀. Thank you. nítorí Fèyíkẹ́mi ọmọ Àṣàbí ó ní mo ṣe gbé ẹbọ ìwà o kó fín kó dà kó dòde ọ̀run. yóò dáa fún yín. àṣẹ. ilé yín ò ní dàrú. àṣẹ. aburú ò ní wọlé tọ̀ yín wá o. ẹ máa wá wípé ìbíní nílé ajé ìdààmú ò ní wọnú ilé yín ìràdà nílé ọmọ okùn òṣè ẹkún kò ní wọlé yín ibi tó bá tutù ńlá bóyin dẹ tòjò tẹ̀rùn ilé alákan yìí gbẹ́ tútùtútù ńlá balẹ̀ olúwẹ̀rí ẹkún òṣè ìdààmú àkọọ́lérí fẹsẹ̀ jọlẹ̀ kò ní ṣẹlẹ̀ sọ́dẹ̀dẹ̀ yín o. àṣẹ 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 àṣẹ. ọ̀dà bọ́ arákùnrin mo kí ẹ ọ̀ka ẹ bákùnrin ti ṣe ló ṣeun ẹ wo kò wọ́pọ̀ nínú ọkùnrin tó lè ṣerú eléyìí nítorí obìnrin kódà àwọn ọmọ awo gan tá nǹkan fá gan pàápàá bọ́rọ̀ bá dirú eléyìí ta ní kọ́ máa wọ́ wá gbẹ́bọ nítorí èèyàn láàjìn yóò tàrí ẹbọ dànù ibẹ̀ ni ó gbàdélé wọn ibi tó kọ́ fádé nù àmọ́ láì wẹ̀yìn ìwọ ṣerú eléyìí yóò yọ àṣẹ ò ní ṣubú dànù àṣẹ arábìnrin olóore rẹ rèé o. wọ́n tiẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀ mo ń dúpẹ́ ọlọ́run àbá mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀ o ṣé mo dúpẹ́ ò ní dààmú láyé ẹ̀ àṣẹ mo mọ̀ pé oore ńlá ló ṣe fún mi èmi náà ń dúpẹ́ mo ń dúpẹ́ o ṣé. kẹ́ ẹ mọ́ kẹ́ ẹ mọ́ gẹ̀ kẹ́ ẹ sì mọ́ dúpẹ́ ẹ gbọ́ mi báwo gan ni wọ́n ṣe jọ jẹ́. ẹ wò ọkọ àfẹ́sọ́nà ọmọ mi lòun. ọkọ àfẹ́sọ́nà rẹ. ọkọ àfẹ́sọ́nà ẹ ni. ń gbọ́. bẹ́ẹ̀ ni bàbá. bẹ́ẹ̀ bá ń gbọ́ gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ ọ̀dà àbáhùn wò mí kọ́ ọmọ kẹ́ kọ́ ọmọ ọ̀gẹ́ ìṣòro kíṣòro ìdààmú tàbí wàhálà tẹ́ ẹ̀ ní rí dààmú. àṣẹ. kò sí ìṣòro tó lè dé bá o kó wá filẹ̀ ṣé ẹ gbọ́ mi bó bá yẹ dán wò wàhálà tí ó dé yọ kọjá yìí tá à ń torí rẹ̀ gbẹ́bọ̀ yìí. wọ́n fẹ́ fi ra wọn lẹ̀ kò sí yẹn kò sí tó jọ òun ni ọmọ mi nìyẹn ó dúró déédéé òun náà ní ọkùnrin ni ó ṣe é fi hàn kí ló wá fẹ́ ló ń fà tẹ́mi tẹ̀ tó wà láàrin wọn bàbá ẹ fọkàn balẹ̀. mo ti gbọ́ bàbá èyí tó bá kù nínú wa àjọsọ. yóò dáa fún yín tójú tẹ ilé alákàn yìí gbẹ wọn ò ní wọ́wọ́ tì. àṣẹ 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 ẹ sì lóra yín pẹ́pẹ́pẹ́. àṣẹ 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 àṣẹ. nítorí kò sígbà tá a dédé àkèrè báyìí tá ò bómi ń jẹ ó ní wo àpò rẹ ò ní gbẹ. àṣẹ àṣẹ yóò jẹ yín. àṣẹ.
gbogbo oúnjẹ àti aláǹtí ló ti jẹ tán. mélòó náà ni mi. orí mi kọ́ gbogbo oúnjẹ mi ló ti jẹ tán tẹ bá tó wá sọ fún mi pé kó máa ṣe exercise kò ní ṣe exercise. òun ló mọ̀ ṣé olùkọ́ tí bàbá ẹ̀ lọ́wọ́ fún nìkan ó ga o ìjọ kan pẹ̀lú ṣé ẹ bí ló sọ àmà. àwọn ọmọ mi ń kọ́ ìyàwó ẹ̀ náà ń kọ́. ẹ wọ́n ní kí n máa kí. olúwa ṣeun parí aláyọ̀ àtàlàfíà. ẹ jọ̀ọ́ máa ẹ má bínú sí mi pé mi ráyè wá sí wedding yẹn ọ̀gá mi ló ṣàn yarí náà mo explain fún níkẹ́lẹ́ kan ṣùgbọ́n lọ́wọ́ tí mo wá wáyé gbogbo yín ni mo ti ṣètò ẹ̀ lọ́kọ̀ọ̀kan. èmi ò tiẹ̀ lè bínú ná nítorí mo mọ iṣẹ́ ẹ̀ mo mọ bí iṣẹ́ ẹ̀ ṣe rí mi ò bínú gbogbo ibi tó yẹ kó ṣe náà làbúrò ẹ̀ ti yanjú gbogbo ẹ̀ láti bẹ́ẹ̀ ṣe àbí. ẹ ṣe bàbá mi. ẹ ṣe gọ́mà àǹtí mi ẹ má bínú nǹkan tí mi kàn ń rò ní pé mo rò pé Fèyíkẹ́ mi kò ṣe ní ìtọ́jọ́ orí o nítorí alice gbogbo àwọn làwọn ń lu ìtọ́jú ìfọmọ ọdún 12 lọlé ọkọ bọ́n wọn tí mo wò ní pé nípa ti experience mo rò pé kò tí ì mature tó ẹni tó ń lọlé ọkọ mo rò pé kẹ́ ẹ ṣe máa bá mi tọ́jú ẹ̀ máa bá mi kọ́ alice bí oṣù 6 kémi gan tún dé kí tún bá sọ òótọ́ ọ̀rọ̀ káràwé fún lóríṣiríṣi kó lọ seminars lóríṣiríṣi because ilé ẹ̀kọ́ ni èèyàn dẹ̀ gbọ́dọ̀ rushing díẹ̀ kó má lọ rush out kò tí mi rí ni ẹ̀ mà. sórí wọn bẹ ẹ̀kọ́ tó kọ́ bí yẹn kóun náà lọ máa kọ́ yòókù fún rẹ̀ nílé ọkọ ẹ̀ tó bá délé ọkọ ẹ̀ á kẹ́kọ̀ọ́ nítorí pé ilé ọkọ ẹni náà lèèyàn ti ń kẹ́kọ̀ọ́ ìwọ̀nba tí mo lè ṣe mo ti ṣe kì í ṣe pé owó èmi náà kò tètè lọ bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n tí bá ṣàlàyé kò lè yé èmi ló yé èmi ni mo mọ ìdí tí mo fi sọ pé kó tètè kẹ́rù ẹ̀ sọ́nà ó mọ̀ wípé àwọn ọmọ ọ̀sìn ọlọ́run kó ṣàánú wa ni ọ̀rọ̀ wọn àfi sùúrù ni nǹkan téèyàn bá dẹ̀ ṣe lásìkò òun ló máa ń níyì. mo tiẹ̀ jẹ́rìí mo jẹ́rìí. ẹ̀kọ́ tó kọ́ ń bí àfi tó bá jọ máa lè lókù wo jákágbé yẹn ti sẹ́gbẹ̀ẹ́ kan ń gbọ́ kí ló ṣẹlẹ̀ wọ́n ní 250,000 ní ẹni tó fẹ́ ṣe kinní yẹn ló máa gbà. ó máa yèmí náà lẹ́nu kọ́mọ iṣẹ́ kékeré yẹn 250,000 ló máa gbà mo dẹ̀ ṣàgídí mo bẹ̀ títí tí ẹ̀gẹ́ 30-20,000 kúrò mbẹ̀ ó ní rọ àfi 250,000 yẹn not negotiable. àdà àjọ débẹ̀ ní ètò wáyé